Yes, sir. Mọ́mí wa Bùnmi Babárìndé hall màmá 70. Ẹ kú àbọ̀ sórí ètò mọ́mí. Ṣàlàáfíà lẹ́wà. Mọ́mí wa Bùnmi Babárìndé hall. Orí yín o ìyá 70. Bóò ni mínísírì ńkọ́ mọ́mí wa. Nice seeing you on the show. Yes. Ṣọwọ́ yẹ̀yẹ̀ rèé o láti Dayọ̀ Agbọ́lá rédíò TV. Alẹ́ ìgbúdọ̀ mí ṣe ẹ̀. A máa sáré wọ yàrá àkéde. A máa wọ yàrá àkéde, yes. Káre sọ táǹtà. Àwọn èèyàn tí wọ́n gbé tò wá kán lè rí. Bẹ́ẹ̀ni, yes go. Ọlámojòkó ìdẹ̀ra àdúrà wo ló tún pọ̀ tó bá òun gbẹdẹgbẹdẹ níra kókò lágbàlá o gbẹdẹgbẹdẹ níra kókò lágbàlá lápùrọ̀ mo tẹ́ ní Ọlámojòkó ìdẹ̀ra ṣọwọ́yá náà lètò tó ń lọ lọ́wọ́ o láti Dayọ̀ Agbọ́lá rédíò TV Ruth Ọládé Adéjùmọ̀ mo rí yín o mo rí bẹ́ẹ̀ ṣe wọlé ẹ̀kú àbọ̀ wọ́n ní ṣọwọ́yá lètò ìyá àyọkà wa náà nù ún bò ní ẹkú múra ẹjẹ́ sáré wọ yàrá àkéde ẹyin ẹjẹ́ wọ yàrá àkéde káyé ní kọ́mọ́nkíá káyé ní pọ́npọ́npọ́n kàràkàràkàràkàrà kó ṣá pòròpòrò mọ̀tẹ́ni Ọlámojòkó ìdẹ̀ra ìwọ mọ́kúrófóònù yìí mi ló wá ń ṣe ọ́ sẹ́rù pọ̀ lórí rẹ̀ lọ́wọ́ tó bá ní mọ̀jì ajá o. Alájà wa ń gbà yìí gbàbí mọ́ gbàbẹ̀ ọ̀tà àbò nítorí wa lágbára Ọlọ́run lágbára láwùrábí. ànírógun ẹgbàmígbàmí o ànírógun àsákiri ànírógun àsárépè. gbogbo ẹ̀yin tẹ́ ń ṣe engagement lónìí ire náà lẹ́ máa rí mbẹ̀ o ayọ̀ lẹ́ máa rí mbẹ̀ bínú yín ṣe dùn lónìí tẹ́ ń ṣe engagement yìí bẹ́ẹ̀ náà ni ó dùn kálẹ̀ yìí.
fìfẹ́ àtọ́là hàn mí kò fi hàn mí mọ́jẹ̀ǹjẹ́ tán. Ṣíjú Wọlé Adébólú wọn ní ẹ̀kú ètò bàbá ló ń ta ẹ̀ ṣe. Àdúpẹ́ lọ́wọ́ táǹgọ̀dù ẹ ṣeun 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 ṣeun. Mo ní mòsáré fẹ́ wọ yàrá kéde. Káṣe kéde. Nírandó nírántó níránkódó. Ètò Sọ́wọ́nyá tó ti dóde ẹ̀ má tẹ ọkọ̀ o. Àpátápá àrà àgbàlagbà ètò tí gbogbo ayé fẹ́ gbọ́. Sọ́wọ́nyá. Ètò Sọ́wọ́nyá ti dóde o. Sọ́wọ́nyá ti dóde o. Ẹ wá ń kọ fìdílé tàbí kẹ̀kẹ́ fìdílé kọ̀ǹkọ̀ǹkọ̀ǹkọ̀ǹ. Sọ́wọ́nyá ti dé. Torí tòní àtúndùn tó dàgbọ́n fún akọ́sí. Sọ́wọ́nyá ti dé. Bẹ́ẹ̀ni o, ẹkú lé làákàrà lé ẹ̀rì wá ní tìrọ̀nà. Ètò àgbọ́dúnú tó ń mọ́wọ́ iṣẹ́ yàtẹ̀ tí ń retí. Sọ́wọ́nyá. Ó máa bá fẹ́ sọ̀rẹ́ níkànnì yìí. Dayọ̀ Agboola rédíò TV láti ọjọ́ ajé Monday títí di ọjọ́ ẹtì Friday. Agogo kan ọ̀sán ni nílùú Amẹ́ríkà, 2 alẹ́ ni ní Nàìjíríà. Agogo 6 ìrọ̀lẹ́ ni nílùú United Kingdom. Béèyàn bá mí ìṣètò Sọ́wọ́nyá lọ́jọ́ kan bí ẹni fi ìgbọ́n sọ ògiri gbígbẹ ni. Sọ́wọ́nyá pẹ̀lú Samis Dayọ̀ Agboola ní Dayọ̀ Agboola rédíò TV. Ẹ ò gbọ́dọ̀ mí ìṣe ẹ̀. Ẹ wá ń kọ fìdílé tàbí kẹ̀kẹ́ fìdílé kọ̀ǹkọ̀ǹkọ̀ǹ. Sọ́wọ́nyá ti dé. Torí tòní àtúndùn tó dàgbọ́n fún akọ́sí. Sọ́wọ́nyá ti dé. Erisi company in America, everybody call it Pleasant Services. You better call them for the best planning. Pleasant Services, they will plan your event more than your expectation. Decorating services, they are wonderful. Ká má tiẹ̀ wá sọ tadarí ètò, alága ìdúró tàbí alága ìjókòó. Ẹ ti lọ wá pàjù. Pàbàmbarì ibẹ̀ tún wá ní wípé kò sóúnjẹ adúláwọ̀ tẹ fẹ́ tẹ́ ò ní rí ní the Pleasant Services. Wọ́n ṣáà ti pè sórí nọ́mbà wọ̀nyí +14436 534434 tàbí +14437 608578. The Pleasant Services. Oh my God, orí ẹ wà níbẹ̀. Call them for the best planning. Ẹ fún mi máa lànà fún mi, ẹ fún mi máa lànà fún mi. My gift we pay for Ẹ fún mi máa lànà fún mi, ẹ fún mi máa lànà fún mi. Orílẹ̀ bùn mi, eléré ni mí. Adẹ́rìn kò sónú mo jẹ́ mo lè fi dùdú dára torí ẹ̀bùn mi ni. Ẹ fún mi máa lànà fún mi. Ẹ̀bùn mi my gift. Fantastic program. Àgbọ́túgbọ́ ètò bá bá ètò alárinrin. Ibi tẹ́ ó ti máa sọ alábàápàdé. Oríṣiríṣi ẹ̀dá tó lẹ́bùn tó lo ẹ̀bùn nínú ayé ní gbogbo ọjọ́ ajé Monday àti ọjọ́ ẹtì Friday. Ní Dayọ̀ Agboola rédíò TV. Time 5 p.m. Upcoming artists can also come on the program to show their gift. Àǹfààní lálẹ́lẹ́ yìí fún gbogbo àṣẹ̀ṣẹ̀ dìde ẹlẹ́bùn tó fẹ́ kí gbogbo ayé rí ẹ̀bùn òun. Ní Dayọ̀ Agboola rédíò TV. Agogo 5 ìrọ̀lẹ́ ni yóò máa wáyé ní gbogbo ọjọ́ Monday àtọjọ́ Friday. Ọ̀pọ̀ ló lẹ́bùn tó jẹ́ wípé wọ́n fi ń fọṣọ pọnmi. Bálẹ̀ dáná nínú ilé ìdáná kó má bàa wá rí bẹ́ẹ̀. Ìwọ upcoming tó ń gbọ́ mi yọjú sí wọn lórí ètò ẹ̀bùn mi. My gift ó wà interesting. Omi alágbàbọ̀rọ̀ gidi yungbayungba. Ẹ gbà bẹ́ẹ̀. Ẹ̀bùn mi máa lànà fún mi, ẹ̀bùn mi máa lànà fún mi. Salvation wákàtí ìgbàlà ó wí fún Sákèù lórí igi wípé sọ̀kalẹ̀ wá nítorí lónìí ni ìgbàlà wọ ilé rẹ̀. Salvation shall be coming up on Dayọ̀ Agboola Radio TV every Tuesday by 3 p.m. The man of God is equipped to deliver the word of salvation. Pastor Ezekiah Ilufoye, Senior Pastor of Christ Apostolic Church, Salvation Center, situated at 10710 Marionsville Road, Randastan, MD 21133. This is your hour of salvation. Never postpone it to tomorrow. Because tomorrow may be too late. Jesus Christ, the Son of the Most High God, gave his life to save us. Nítorí ìdí èyí, ẹ jẹ́ ká pàdé olùṣọ́-àgùntàn Ezekiah Ilufoye ti ìjọ CAC Salvation Center lórí Dayọ̀ Agboola Radio TV ní gbogbo ọjọ́ ìṣẹ́gun Tuesday lágogo 3 ọ̀sán. Wákàtí ìgbàlà, wákàtí ìgbàlà, ìwọ tí a ti gbàlà, dìde fún ìgbàlà ẹlòmíràn. Jésù Kristi ọmọ Ọlọ́run lolúwa, ẹ gbà bẹ́ẹ̀. Dayọ̀ Agboola ni bàbá o, ní bàbá o, ní bàbá o. Rédíò TV gbogbo ayé, gbogbo ayé, gbogbo ayé. Dayọ̀ Agboola ni bàbá o, ní bàbá o, ní bàbá o. Rédíò
rédíò ti di gbogbo ayé gbogbo ayé gbogbo ayé. Wọ́n ń gbọ́ lẹ́bí ìyàwó bẹ́ẹ̀ ni mo sọ. Kò sírú ẹni lẹ̀ yóò Dayọ̀ Agboola. Àjọta rédíò TV kò sẹ́gbẹ́ ẹni lẹ̀ yóò Dayọ̀ Agboola. Rédíò TV níbo tí mo Maryland Dayọ̀ Agboola. Rédíò TV Dayọ̀ Agboola. Gbogbo ayé ló ń gbọ́. For sound and quality production, Babalonta Studio is the best. For sound and quality production, Babalonta Studio is the best. Babalonta Production, the ultimate in audio visual. Babalonta Production, the ultimate in audio visual. So you can't argue with the pros. Studios are many, but the best one is few. Babalonta Digital Studio for your recording, demo CD, mastering, marketing and promotion, and also live band performance, seasoned DJ, videographer, photographer, master of ceremony, music consultant. Reach Mr. Dayọ̀ Agboola on agboola.dayo68@gmail.com or visit our website www.dayoagboola.com. Telephone +1443 760 8578. Babalonta Production, the ultimate in audio visual. Babalonta Production, the ultimate in audio visual. Òótọ́ ni bẹ́ẹ̀ náà ló kúkú rí ẹtún jẹ́ ń sáǹpù ọmọ ìlérí ọ̀dẹ. Ètò ayọ́ka lẹ́tọ̀ ètò tó ń kàn ní lọ́gbọ́n kàn ní lẹ́kọ̀ọ́ fún ní lóye pẹ̀lú èdè abínibí bàbá wa. Gbogbo kan sì yóò ládùn nínú tó bá ti da gbogbo márùn rọ̀lẹ́ nílùú Amẹ́ríkà. Tó bá jẹ́ Nàìjíríà ń kọ́ agogo 11 lẹ́ni lọ́dọ̀ títí wa 10 lẹ́ni nílùú United Kingdom. Ní gbogbo ọjọ́ Àlàmísì tọ́sídẹ̀ẹ́ ẹ̀ jẹ́ kájọ mọ́ ń gbọ́. Dayọ̀ Agboola rédíò TV níbẹ̀ lẹ́yìn tí màmá jẹ̀gbáládùn ètò. Ìjàpá bùkélé ọmọ ẹ̀ ń tẹ́wọ́ o. Ìjàpá bá ń fọmọ rẹ̀ lésì. Ó lé mi àwọn obìnrin ní nǹkan wà máa pè mí láhùn. Ọláìdé ọ̀rọ̀ pọ̀ o. Ọmọ wọn nílùú gbọ̀ngàn olúbì. Ó kárí tó ṣe bí ọmọ ahun. Ẹ̀yin àyànfẹ́ mo lẹ́gbẹ̀rin àbẹ́ ògbèrè. Orin ẹ̀ lórí bá dà lọ́mọ rẹ̀ gbè. Ẹ mọ̀ wípé Ọláìdédé ọ̀rọ̀ pọ̀ mọ̀mọ́rẹ́ àyọkàrè. 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 Ọláìdédé. Òótọ́ ni bẹ́ẹ̀ náà ló kúkú rí Dayọ̀ Agboola rédíò TV lẹ́yìn tí màmá jẹ̀gbáládùn ètò. Sọ́yà lẹ́tọ̀ ètò tá a fẹ́ gbọ́ Dayọ̀ Agboola rédíò TV. Sọ́yà lẹ́tọ̀ ètò tá a fẹ́ gbọ́ Dayọ̀ Agboola rédíò TV. Bẹ́ẹ̀ni every Monday ti Friday látọjọ́ Ajé lọ́jọ́ Jímọ̀ ni o. Sọ́yà lẹ́tọ̀ ètò tá a fẹ́ gbọ́ Dayọ̀ Agboola rédíò TV. Bẹ́ẹ̀ni sọ́yà yìí o ètò tó lóyin ládùn wà lólówó ọjà kájé bùgbàjẹ́ olówó ọjà tàbó owó ẹgbẹ́ Dayọ̀ Agboola sórí nọ́mbà rẹ̀ +444-376-085-78. Sọ́yà lẹ́tọ̀ ètò tá a fẹ́ gbọ́ o Dayọ̀ Agboola rédíò TV. Sọ́yà yìí o ètò tó lóyin ládùn olówó ọjà kájé bùgbàjẹ́.
yá bí ẹnu tá ti wọ̀ bí òwe. mo ní látún lọ́sì ṣọwọ́ yá náà ni ètò tó ń datẹ́gùn láàmú ẹ máa ríran wò YMC lélẹ́yìí Désọlá olórin ẹ sì máa ríran wò ṣàbílù. ṣé ti clarity lẹ́fẹ́ wò ni àbí ti audio tó ń jáde àbí ti tuntun tó ń jáde Dayọ̀ Agboola rédíò TV náà ni o. lásán òní ẹ pàdé wa lórí ètò ẹkú ìyànjú lágogo 4 agogo 4 lètò wa ẹkú ìyànjú lórí Dayọ̀ Agboola rédíò TV. tó bá di lágogo 5 ètò yìí ni àyọkà pẹ̀lú Ọláìdé ọ̀rọ̀ pọ̀ ẹ gbọ́dọ̀ mí ìṣìyẹn náà. ẹ wò ó ṣé wọ́n yá lélẹ̀ tó ń lọ lọ́wọ́lọ́wọ́ yìí ẹ máa ríran wò ẹ pàdé Ìbíyẹmí Òrówálé tó bá ti di láago 4 lónìí lórí ètò ẹkú ìyànjú lẹ́yìn Adéṣọlá olórin Ayọ̀bámi Òkèdòkun mo kí yín o ẹ kú àbọ̀. Àbẹ̀ní Aláṣọ Òkè mo lẹ́yìn náà o ẹ kú àbọ̀. Anthony Adébùsọ́lá mo kí yín o. Lẹ́kàn Ògúns mo kí yín. Rose Conte I can see you, God bless you. This is Ṣọwọ́nyá from Dayọ̀ Agboola rédíò TV. Iléeṣẹ́ rédíò Dayọ̀ Agboola rédíò TV náà lẹ́wà ẹyin. Eléyìí mo fẹ́ gbé wọlé yìí wòlíì àgbà oníkọ́mẹ́dì ni ó ní Jésù Olúwa ó dà ẹgbọ́n. Ọlọ́run bùkún arákùnrin débẹ̀ ọkọ̀ jẹ́ àbùkíábù bóyá kọrin ló ṣeré tàgé. O jẹ́ gbé bọ́dì ẹ kárí ọ̀ bọ́dì gbé.
Bella Gray, I can see you. God bless you. Bella Gray, how are you doing? This is Shawanya from Dagbola Radio TV. We are located in Baltimore, in the state we call Maryland, in the USA of America. Yes, sir. Oye Jenu, we bank power, Babalota in the studio. That's it, love in the world. Na you sabi ìwọ ló mọ tó ṣe ìwọ ló mọ àgòdà sí ẹ ó dà. láti ṣí wá ẹ ṣe ọlọ́run wọn ẹ ṣe láti ṣí wá ẹ ṣe ọlọ́run wọn ẹ ṣe orí ilẹ̀ wa ẹ ṣe ọlọ́run wọn ẹ ṣe àrònú kíta ti bẹ̀rẹ̀ ẹ ṣe ọlọ́run wọn ẹ ṣe lọ́lá ọ̀gá ẹ ṣe ọlọ́run wọn ẹ ṣe lọ́lá ọ̀gá ẹ ṣe ọlọ́run wọn ẹ ṣe ọ̀rọ̀ lójìlẹ̀ ẹ ṣe ọ̀rọ̀ ìmìkà ẹ ṣe ọ̀rọ̀ lójìlẹ̀ ẹ ṣe lórí ìmìkà ẹ ṣe. Adébọ́lá Ìṣíjọlá àbúrò mi kan báyìí DJ Magic Finger. Magic Finger, I can see you, Boni Ekwabo. DJ Spirikando, I can see you. DJ Shakuro Pore Kaya, I can see you. Ṣọwọ́ yára lẹ́tọ̀ láti Dayọ̀ Agbọ́lá rédíò TV. Tó bá yẹ pé ẹ̀ṣẹ̀ ń wọlé ni ẹ̀ tí mi sí o. Ayì níbi ìṣẹ́jú mélòó kan lórí ètò lónìí. Owó tẹ̀ wá lórí táàtì mu. Ẹ wo àwọn ọ̀rọ̀ sí títà rẹ̀ máa kó wá. Nígbà bá parí àwọn setup wa ní studio wa tá a parí ẹ̀ tán ẹ máa rí lọ́tún lọ́sì ni yóò máa fly lọ́tún lọ́sì. Adébọ́lá Ìṣíjọlá ẹ ṣe Àdìgún Oyètúndé ìyọlá àbúrò mi kan báyìí bò ní Sálámọ́ ẹ̀kú àbọ̀ sórí ètò yọ̀ọ́ rẹ̀ wípé àìsàn pò Sálámọ́ ẹ̀yìn ńgbò pupa gan ńgbò wà gbà òun ńgbò wà kékeré pupa ó dàbí Sálámọ́ ni ó wá rí eyín tó rẹ́ irúmọlẹ̀ diamond irúmọlẹ̀ tí ń jẹyán irúmọlẹ̀ tí ń jẹmọ̀là irúmọlẹ̀ tí ń jẹbà irúmọlẹ̀ tí máa ń jẹ sàláàdì lẹ́ẹ̀kọ̀ọ̀kan irúmọlẹ̀ tí ń jẹ McDonald ọkùnrin ló ń ké sí wọn tọ́kí lọ́mọ ló ń ké sí ọ̀gbá skosko ó ṣe kí ni ọkọ̀ jáde kẹ́bù wá. ọ̀nà kan náà rúgbà gbé ayé mi ga ó jọ èmi gan lójú ojú mi sì á dẹ́rẹ́ rèrè láì ṣe mékọ̀pù tó ti á jẹ́ èmi gan lójú mi pọ́n dẹ́rọ̀ rorò láì ṣe pé mo lo mékọ̀pù ẹ má bínú iná tí mo tẹ̀ síwájú ló ti yọ ọgbọ́n òróró tí ń bẹ lára mi o ẹ má tẹ̀ inú iná tí mo tẹ̀ wájú ó ní yòróró lára mi o ẹ má bínú ẹ dákun ẹyin ọ̀dà báwọn ọ̀nà tó gbáyé mi gbà ó yè mí gan lẹ́nu wà láìka lára síláwá kí ni júdì rẹ
kí ni túdì rẹ tó ra mọ́tò tó kọ́lé tó wá ń ṣe pandapanda tó lè pọ́n náà ló ṣe é fún ọ why are you a prouder kí ló dé tó proud ló ń jẹ́ bẹ́ẹ̀ àbí ẹ́. ẹ bá mi gbé dọ́pẹ́ mi yọ ẹ bá mi gbé dọ́pẹ́ mi yọ torí pé èṣù òjòkó lórí ayé mi ẹ bá mi gbé dọ́pẹ́ mi yọ pé èṣù òjòkó lórí ayé mi. ẹ bá mi gbé dọ́pẹ́ èṣù ògbógbó lórí ayé tèmi o. Pàtó I will bless you God. Àdìgún oyè yí ọlá. God for your life, bro. You don't forget your Bitu Kados Day, Bitu Volkswagen. Gbàgbé kẹ̀. Lásán lè rò pé kò ń dúpẹ́ lọ́wọ́ Ọlọ́run ni. Ọlọ́run ṣe bẹ̀rẹ̀ sí ní ṣiṣẹ́ ìyanu nínú ayé mi ni. Ńgbà kan fi Volkswagen bẹ̀rẹ̀. Àpò lórí ẹ̀ abọ́ lórí Honda Civic. Àbọ̀pọ̀ ń bẹ̀ abọ́ lórí Ford Scorpio. Àpò bẹ́ẹ̀ abọ́sí Ford Winstar, àpò bẹ́ẹ̀ abọ́sí Ford Passport, àpò bẹ́ẹ̀ abọ́sí Ford Expedition, àpò bẹ́ẹ̀ abọ́sí Saturn, àpò bẹ́ẹ̀ abọ́sí Kevin Econos. Kí ló tún lọ báyìí helicopter ló kù táwọn wá káàkiri àbí? Olúwa lè bẹ̀rẹ̀ iṣẹ́ ni. Tó o bá rántí òótọ́ lọ́n ṣe fún ẹ lẹ́yìn tó bá wo ibi tó lọ́n ti mú ẹ wá, wàá dúpẹ́ ìgò tángọ̀dù. Ẹnìkan jí láàárọ̀. Wọ́n wá dé ojú àlọ́ ṣọ́ọ̀ṣì ló lè wò lọ kí ló dé ó lè wò ní bàtà tóun máa wọ̀ mo ní ẹni kàbíkàbí òun wo nǹkan táwọn èèyàn ó sọ Ọlọ́run tó dé ọ sí tójú òwà ńlẹ̀ ayé òwò tiẹ̀ ọ̀pọ̀ ló wà lọ́sibítù dọ́tí ẹ̀ ń pẹ́ tó wá gbà wọ́n lọ sórí ṣọ́ọ̀ṣì ọ̀pọ̀ gan ni ò lẹ́sẹ̀ tí wọ́n bàtà kí èmi ní wá sí ọ́ what can you what is wrong with you? Gbogbo nǹkan tó bá ń ṣẹlẹ̀ ọpẹ́ ní fÓlúwa o mo mọ bí mo ti ń bọ̀ mo mọ bí mo ń lọ màmá sọ fún yẹn máa ní àmọ́jẹ́ ṣe ń lè ṣètò ní mo fẹ́ di president àbí kì í pẹ́ jù òtí ìmọ̀ bí tó ń lọ ọdún mẹ́rin sẹ́yìn president Donald Trump mọ̀ pé òun jà rẹ o ọdún mẹ́rin sẹ́yìn báyìí kọ̀mọ̀ ó rèé ó jà rẹ orílẹ̀-èdè Amẹ́ríkà the strongest country in the world yes owó ò tí ì mọ ibi tó ń lọ kí wá ní sí ọ ibi tó wà náà kọ́kọ́ mọ̀ ní bàbá gọ́ọ̀dù kọ́ mọ̀ ní Olúwa kó mọ̀ dúpẹ́ lọ́wọ́ rẹ̀ yes oore rẹ̀ pọ̀ ọmọ oore rẹ̀ pọ̀ láyé nínú ayé mi ò bàbá èmi ò yẹ alẹ́ mi kò ní bàbá gọ́ọ̀dù.
ìgbà wo la ṣe happy new year náà ẹbẹyẹ èèyàn tó ti lọ ẹbẹyẹ ẹ̀mí tó ti lọ ẹbẹyẹ ẹ̀mí tó ti sọnù ọlọ́run dá mi sí ọlọ́run dá ọ sí àtúnwòra wa báyìí ẹ wá ní mo dúpẹ́ bàbá mi ló ń jẹ́ bẹ́ẹ̀ ọba alágbára ńlá ọba ńlá tó sọ ayélujáde kábíyèsí tó sọ àtọ̀dọ́jà lẹ́tẹ̀ rí mo sí àkáyàkáyà ẹ̀mí náà nìkan ẹ wò ó mo kí ẹ̀yin mùsùlùmí o ẹ kú òǹgbẹ o ẹ kú òǹgbẹ àwẹ̀ ti bí mélòó lónìí láyìí àdúpẹ́ àwẹ̀ ń lọ díẹ̀ ojú tájọ̀sán yéé. ayọ̀ ajé wọlé ẹ ṣé o màmá wípé ọ̀pọ̀lọpọ̀ tálẹ̀ǹtì tí ń bẹ lórílẹ̀‐èdè nàìjíríà ìlú ìbàdàn lọ̀pọ̀lọpọ̀ wọ́n ti dìde ẹ̀ tó bá fẹ́ dá òtún ẹ̀ fún mi kó náwó òkè ẹ̀ ń bá fẹ́ dé disprove ẹ̀ fún mi kó náwó òkè ẹ̀ ń bá fẹ́ sọ pé rọ́ọ̀nì kó náwó òkè ọ̀pọ̀lọpọ̀ tálẹ̀ǹtì tẹ́ ẹ rí lórílẹ̀‐èdè nàìjíríà ìlú ìbàdàn lọ̀pọ̀lọpọ̀ ní wọ́n ti gbéra ńgbà mo mọ wòlíì àgbàǹgbà ń ọ wà nínú ẹgbẹ́ kan tá ń pè ní ẹgbẹ́ abáàsúlẹ̀ ẹ̀gbọ́n rẹ̀ ló ní ẹgbẹ́ yìí gbà ń ẹ̀gbọ́n rẹ̀ ló ní abáàsúlẹ̀ wọ́n máa ṣe eré káàkiri inú bẹ̀ ló ti mú wòlíì àgbà inú ẹ̀ ló ti rí wòlíì àgbà wàá rí bẹ́ẹ̀ yẹn bá ti máa rìn ẹjọ́ ò bá ga ẹsẹ̀ rẹ̀ ó ti rí qdot ẹlẹ́gbẹ́ òun gan ti bá wa rántí ìbàdàn yẹ́sẹ̀ tó láwa tó yẹ pé ìbàdàn ládàgbà sí àwọn tá a lò bí ọgbọ̀n ọdún ìbàdàn ìmọ̀ ìsọdún kékeré ọ̀pọ̀lọpọ̀ ìrìn táàrin ìlú ìbàdàn ní ìbàdàn mọ́ wà bẹ́ẹ̀ wà ń dẹ́kọ̀ọ́ bẹ́ẹ̀ bá rí ni ìbàdàn bẹ́ẹ̀ ń lé mọ́ wà yẹ́sẹ̀. Ìṣẹ̀lẹ̀ bá ti gbò ńgà tẹ̀lé àtẹ̀lé ìjọba tẹ̀lé àṣàtà kòkó ìlérò fún mi dàrí ìkóso ìsàlẹ̀ àtàkùrù mara. ẹ máa gbọ́ wà àdúgbò tó o bá ti wọlé láti challenge tó gba gúrú mara yìí ìdí wà nìbàdàn òkè mẹ́bàdàn ìdí arara ìdí ọ̀pọ̀ òkè ṣọ́ńgó bódìjà bẹ́ẹ̀ yẹ́sẹ̀ gbọ́ àṣàwò. àwọn ọmọ mi ní ọ̀lẹ́sẹ̀ ẹ má sọ̀kò sáyẹ̀ twitter àlọ́kọ̀ mẹ́ta bẹ́ẹ̀ ní áfíríkà ṣùgbọ́n bàtà bẹ́ẹ̀ ní àbọ̀ǹkà fẹsẹ̀ ìyàwó tó ìbàdàn ni mo wà ìbàdàn ló rè é ìbàdàn ni mo wà ìbàdàn ló rè é ẹ wá ní pé kò bẹ́ẹ̀ bá mi lé o. Ìbàdàn ni mo wà ìbàdàn mo wà ìbàdàn san mí o àwa ṣoríire ìlú ìbàdàn ọ̀ṣàbọ̀lẹ̀ Esther Olúwakẹ́mi mo rí yín ẹ̀kú àbọ̀. ìdè bàdà poli ẹ bá mi kí kúnlé sàlẹ́sà ọmọ mùsùlùmí tó fà poli èrò tó lọ London ẹ bá mi kí káyọ̀dé kídà ọtí tẹ́lẹ̀ ọmọ Ìbàdàn tó di nígbà ọmọ wòlíì tó fà bàbà pàṣẹ sísára kó dáńgà ọ̀fẹ́ àròkò ládà wọ́n lè yí mọ̀mọ́ rẹ fẹ́ yà padà kí ló ti pẹ́ sílẹ̀ kó fẹ́ kù olólùwọ́ bá bẹ́ẹ̀ kó fẹ́ kù àìkánná kó tọ́ kó sì sẹ́kù ká tó fẹ́ fi má bẹ́ẹ̀ ó ti sẹ́kù. Ìbàdàn ni mo wà. Ìbàdàn mo wà ìbàdàn mo rè mo ní ọ̀pọ̀lọpọ̀ eléré ìtàgé ọ̀pọ̀lọpọ̀ sọ̀rọ̀sọ̀rọ̀ ọ̀pọ̀lọpọ̀ kọ́ríkọ́rí ọ̀pọ̀lọpọ̀ very important personality ìbàdàn ti dìde o bí wọ́n ti ẹjọ́ mọ̀ ìlú ìbàdàn ìbàdàn náà ti dìde ìbàdàn mo wà. Nílé olúwa àwọn ọmọ ọ̀la tẹ̀lé ijó sọ kí mo tó lóbi ìṣèlú àgbàlagbà tó pẹ̀lú ìṣàkóso ẹ̀mí àtúnkẹ́mi kan pé wọ́n á
Èyí kàbí àkútà sódà ọ̀rẹ́ bàyà. Ẹ̀mí náà nìkan. Túdà. Tí mo wà ó. Ẹ̀bá àti ẹ̀kú ẹ wò ó. Tẹ́ ẹ bá wojú aago yín báyìí. Ẹ rí i pé aago méjì ti kọjá ìṣẹ́jú mẹ́rìnlá. A ní ìṣẹ́jú méjìlá sí lórí ètò yìí o. Tá a bá ti gbọ́ qdot tán a tún sáré wọ yàrá àkéde ẹyin ká tó wá ráńjẹ ọ̀pù. Mo ní ẹ má gbàgbé pé ètò kàbìtì méjì ló pọ̀ lórí ètò lónìí o. Ẹ kú ìyànjú pẹ̀lú ìbíyẹmí òrówọlé ẹlẹ́nu abẹ ń bọ̀ lórí ètò láago 4. Ayọ́ká pẹ̀lú ọlẹ́dẹ̀ ọ̀rọ̀ pọ̀ ń bọ̀ láago 5. Ẹjọ́ ìwà ẹjẹ́ sáré wo yàrá kéde wọ́n ti ṣẹ́wọ́ sí mi ọ̀dà. Ètò Sọ́wọ́nyá tó ti dóde ẹ̀ má tẹ ọ́ kó àpáta káàrà àgbàlagbà ètò tí gbogbo ayé fẹ́ gbọ́. Sọ́wọ́nyá. Ètò Sọ́wọ́nyá ti dóde o. Sọ́wọ́nyá ti dóde o. Ẹ wá ń kọ fìdílé tàbí kẹ̀kẹ́ fìdílé kọ̀ǹkọ̀ǹkọ̀ǹkọ̀ǹ. Sọ́wọ́nyá ti dé. Torí tòní àtúndùn tó dàgbọ́n fún àtọ́sí. Sọ́wọ́nyá ti dé. Bẹ́ẹ̀ni o, ẹkú lélà kára lé ẹ̀rì wá ní ti rọ̀nà. Ètò àgbọ́dúnú tó ń mọ́wọ́ iṣẹ́ yàtẹ̀ tí ń retí. Sọ́wọ́nyá. Ó máa bá fẹ́ sọ̀rọ̀ níkànnì yìí. Dayọ̀ Agboola rédíò TV láti ọjọ́ Ajé Monday títí di ọjọ́ Ẹtì Friday. Agogo ọ̀sán ni nílùú Amẹ́ríkà, 2 alẹ́ ni ní Nàìjíríà. Agogo 6 ìrọ̀lẹ́ ni nílùú United Kingdom. Béèyàn bá mí ìṣètò Sọ́wọ́nyá lọ́jọ́ kan bí ẹni fi ìgbọ́n sọ ògiri gbígbẹ ni. Sọ́wọ́nyá pẹ̀lú Samis Dayọ̀ Agboola ní Dayọ̀ Agboola rédíò TV. Ẹ ò gbọ́dọ̀ mí ìṣe ẹ̀. Ẹ wá ń kọ fìdílé tàbí kẹ̀kẹ́ fìdílé Sọ́wọ́nyá ti dé. Torí tòní àtúndùn tó dàgbọ́n fún àtọ́sí. Sọ́wọ́nyá ti dé. There is a company in America. Everybody call it Pleasant Services. You better call them for your bed planning. Pleasant Services, they will plan your event more than your expectation. Decorating services, they are wonderful. Ká má tiẹ̀ wá sọ̀tà darí ètò. Alága ìdúró tàbí alága ìjókòó. Ẹ ti lọ wá pàjù. Pàbàmbarì ibẹ̀ tó wá ní wípé kò sóúnjẹ adúláwọ̀ tẹ fẹ́ tẹ́ ò ní rí. Ní the Pleasant Services. Wọ́n ṣáà ti pè sórí nọ́mbà wọ̀nyí. +14436 534434 tàbí +14437 608578. The Pleasant Services. Oh my God, orí ẹ wà níbẹ̀. For your bed planning. Ẹkún mi máa lànà fún mi, ẹkún mi máa lànà fún mi. My gift will pay for it. Ẹkún mi máa lànà fún mi, ẹkún mi máa lànà fún mi. Orílẹ̀ bùn mi, eléré ni mí. Adẹ́rìn kò sónú mo jẹ́ mo lè fi dùn dára torí ẹ̀bùn mi ni. Ẹkún mi máa lànà fún mi. Ẹ̀bùn mi my dear, fantastic program. Àgbọ́túgbọ́ ètò bá fẹ́ ètò alárinrin. Ibi tẹ́ ó ti máa sọ alábàápàdé. Oríṣiríṣi ẹ̀dá tó lẹ́bùn tó lo ẹ̀bùn nínú ayé ní gbogbo ọjọ́ Ajé Monday àti ọjọ́ Ẹtì Friday. Ní Dayọ̀ Agboola rédíò TV. Time 5 p.m. Upcoming artists can also come on the program to show their gift. Àǹfààní lálẹ́lẹ́ yìí fún gbogbo àṣẹ̀ṣẹ̀ dìde ẹlẹ́bùn tó fẹ́ kí gbogbo ayé rí ẹ̀bùn òun. Ní Dayọ̀ Agboola rédíò TV. Agogo 5 ìrọ̀lẹ́ ni yóò máa wáyé ní gbogbo ọjọ́ Monday àtọjọ́ Friday. Ọ̀pọ̀ ló lẹ́bùn tó jẹ́ wípé wọ́n fi ń fọṣọ pọnmi. Bálẹ̀ dáná nínú ilé ìdáná kó má bàa wá rí bẹ́ẹ̀. Ìwọ upcoming tó ń gbọ́ mi yọjú sí wọn lórí ètò ẹ̀bùn mi. My gift ó wà interesting. Omi alágbàbọ̀rọ̀ gidi yungbayungba. Ẹ gbà bẹ́ẹ̀. Ẹkún mi máa lànà fún mi, ẹkún mi máa lànà fún mi. Salvation wákàtí ìgbàlà. Ó wí fún Sákéù lórí igi wípé sọ̀kalẹ̀ wá nítorí lónìí ni ìgbàlà wọ ilé rẹ̀. Salvation shall be coming up on Dayọ̀ Agboola Radio TV every Tuesday by 3 p.m. The man of God is equipped to deliver the word of salvation. Pastor Ezekiah Ilufoye, Senior Pastor of Christ Apostolic Church, Salvation Center, situated at 10710 Marius V Road, Randa Stand, MD 21133. This is your house.
of salvation. Never postpone it to tomorrow. Má fi gbàlà rẹ dọ́là. Because tomorrow may be too late. Jesus Christ, the Son of the Most High God, gave his life to save us. Nítorí ìdí èyí, ẹ jẹ́ ká pàdé olùṣọ́-àgùntàn Ezekiah Ìlúkóyè ti ìjọ CAC Salvation Center lórí Dayọ̀ Agboola rédíò TV ní gbogbo ọjọ́ ìṣẹ́gun Tuesday lágbègbè mẹ́ta ọ̀sán. Wákàtí ìgbàlà, wákàtí ìgbàlà, ìwọ tí a ti gbàlà, dídé ìgbàlà ẹlòmíràn. Jésù Kristi ọmọ Ọlọ́run lolúwa, ẹ gbà bẹ́ẹ̀. Dayọ̀ Agboola ni bàbá o, ní bàbá o, ní bàbá o. Rédíò TV gbogbo ayé, gbogbo ayé, gbogbo ayé. Dayọ̀ Agboola ni bàbá o, ní bàbá o, ní bàbá o. Rédíò TV gbogbo ayé, gbogbo ayé, gbogbo ayé. Ó ń gbọ́ lẹ́bùn ìyàwó, bẹ́ẹ̀ ni mo sọ. Kò sí irú ẹni lẹ́yìn o. Dayọ̀ Agboola, Agboola, Rédíò TV. Kò sẹ́gbẹ́ ẹni lẹ́yìn o. Dayọ̀ Agboola, Rédíò TV. Níbo tí mo mi rí lọ́ndà yẹn Agboola. Rédíò TV, Dayọ̀ Agboola. Gbogbo ayé ló ń gbọ́. For sound and quality production, Baba ló ń ta studio is the best. For sound and quality production, Baba ló ń ta studio is the best. Baba ló ń ta production, the ultimate in audio visual. Baba ló ń ta production, the ultimate in audio visual. Yes, so you can't argue with the proof. Studios are many, but the best one is few. Baba ló ń ta digital studio for your recording, demo CD, mastering, marketing and promotion, and also live band performance, seasoned DJ, videographer, photographer, master of ceremony, music consultant. Reach Samis Dayọ̀ Agboola on agboola@gmail.com or visit our website www.dayoagboola.com. Telephone +1443 760 8578. Production, the ultimate in audio visual. Baba ló ń ta production, the ultimate in audio visual. Mo ní bẹ́ẹ̀ náà ló kúkú rí ẹtún jẹ́ sáǹpù ọ̀mì lórí ọ̀dẹ. Ètò ayọ́ka lẹ́tọ̀ ètò tó ń kàn ní lọ́gbọ́n kàn ní lẹ́kọ̀ọ́ fún ní lóye pẹ̀lú èdè abínibí bàbá wa. Gbogbo kan sì yóò ládùn nínú tó bá ti da gbogbo márùn-ún rẹ̀ lẹ́nu ìlú Amẹ́ríkà. Tó bá jẹ́ Nàìjíríà ń kọ́ agogo mọ́kànlá lẹ́ni lọ́dọ̀ títí wa mẹ́wàá lẹ́ni nílùú United Kingdom. Ní gbogbo ọjọ́ Àlàmísì tọ́sídẹ̀ẹ́ ẹ̀ jẹ́ kájọ mọ́ ń gbọ́. Dayọ̀ Agboola rédíò TV níbẹ̀ lẹ́ọ̀tì máa jẹ̀gbáládùn ètò. Ìjàpá bùkélé ọmọ ẹ̀ ń tẹ́wọ́ o. Ìjàpá bá ń fọmọ rẹ̀ lésì. Ó lé mi amọ̀bìnrin ní nǹkan wà máa pè mí láhùn. Ọláìdé ọ̀rọ̀ pọ̀ o. Ọmọ wọn nílùú gbọ̀ngàn olúbì. Ó kárí tó ṣe bí ọmọ ahun. Ẹ̀yin àyànfẹ́ mo dá gbórin àbẹ́ ògbórin. Orin ẹ̀ lórí bá dà lọ́mọ rẹ̀ gbè. Ẹ mọ̀ wípé Ọláìdédé ọ̀rọ̀ pọ̀ mọ̀mọ́rẹ́ àyọkàrè. 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 Ọláìdédé orúkọ ní bẹ́ẹ̀ náà ló kúkú rí Dayọ̀ Agboola rédíò TV lẹ́ọ̀tì màmá jẹ̀gbáládùn ètò. Sọ́ni alẹ́ tó ètò tá a fẹ́ gbọ́ Dayọ̀ Agboola rédíò TV. Sọ́ni alẹ́ tó ètò tá a fẹ́ gbọ́ Dayọ̀ Agboola rédíò TV. Every Monday ti Friday látọjọ́ Ajé lọ́jọ́ Jímọ̀ ni o. Sọ́ni alẹ́ tó ètò tá a fẹ́ gbọ́ Dayọ̀ Agboola rédíò TV. Sọ́ni ayé o ètò tó lóyún ládùn olówó ọjà kájẹ́bù bàjẹ́ olówó ọjà tàbí owó ẹ̀pẹ̀ Dayọ̀ Agboola sórí nọ́mbà rẹ̀ +144 376 085
tó ń yára ètò tá a fẹ́ gbọ́ o. Dayọ̀ Agboola rédíò TV. Sọ́yà yìí o, ètò olórí àgbòlówó ọjà kájébù bàjẹ́. Kò sí fàṣọ kan tójú tí a lọ, ìró àti bùbá yẹn pẹ̀lú gèlè skóńtó ló. Gèlè odò. Ẹ tún káàbọ̀ sórí ètò Sọ́wọ́yá o. Ìgbésẹ̀ tó parí lónìí rèé. Mo ní ẹ má gbàgbé pé tó bá di láago 4 ètò ẹkú ìyànjú pẹ̀lú ìbíyẹmí òrówọlé láago 4 tó bá di láago 5 àyọkà pẹ̀lú ọláìdé ọ̀rọ̀ pọ̀ láago 5 nù torí ẹ̀rọ ẹgbẹ́ èdè rádọ̀ gbádùn wà pé ẹ gbádùn ètò tòní bẹ́ẹ̀ bóyá ń gbádùn sìgá ẹyin tó bá ṣe lóyún wọn gáràjì bí fún wọn ṣé torí mi lẹ lọ gẹ́gẹ́ mi. Onígẹ̀lẹ̀ yìí. Ọlọ́gbájá àwọn ọba mùkọ́mùkọ́ rèé. Ara àwọn mùsílíọ̀n tí mo sì gbé ìdínkù lórílẹ̀‐èdè Nàìjíríà rèé. Originality àti creativity ọkọjá bìkíákù. Ọlágbájá ọmọ ìyá onípàmọ́. Dayọ̀ Agboola rédíò TV lẹ́wà o tẹ́ bá ṣe ń wọlé ètò tó ń lọ lọ́wọ́ ètò tó ń jatẹ́gùn láàmú Sọ́wọ́yá ni o bàbá ló ń tẹ̀lé ìta studio ibẹ̀ là á rí kalẹ̀ sí ibẹ̀ láti time land to the world Baltimore ní ìlú tàwa nípínlẹ̀ Maryland lórílẹ̀‐èdè Amẹ́ríkà bẹ́gẹ̀tì wa ní ẹ lọ lórí Google Play Store ẹ lọ download radio application wa yes Dayọ̀ Agboola rédíò ní ẹ download ẹ máa gbọ́ wa 24 hours ní kíni káwá káàkiri àgbáláyé mọ́ọ̀lù lóògùn ẹrù tóyìnbó bá ru ọrùn àwọ̀ tẹ́ bá lè ní íńtánẹ́ẹ̀tì ẹ máa gbọ́ wa ni Tọ́pẹ́ Wálé Ọlá àmórí yín bẹ́ẹ̀ ṣe wọlé o ẹ kú àbọ̀ ẹ lọ lórí YouTube ẹ lọ táàpù Dayọ̀ Agboola síbẹ̀ máa lóògùn ètò wa tá a ti ń ṣe yẹ́sìkẹ́ lórí Facebook ńkọ́ ẹ pàdé wa pages 4 bẹ́ẹ̀ bá ṣe ń try bàbá ló ń ta bẹ́ẹ̀ lè máa try Samis Dayọ̀ Agboola bẹ́ẹ̀ lè máa try Dayọ̀ Agbo Media Drama bákan náà máa try Dayọ̀ Agboola rédíò TV
ẹ máa rí wa live. Mo sọ wípé à ń ṣe àwọn iṣẹ́ kan lérí rédíò station wa lérí television station wa tó yẹ pé ẹ máa rí wa ó máa kọjá àdìkẹ́ àpò. Ẹ lọ nígbà Ìyá Agboola rédíò TV lórí Facebook ẹ máa rí pé iṣẹ́ tó wà ń bẹ̀ ó yàtọ̀ pọ̀ àlọ́ yàtọ̀. Ẹ tún lè pàdé wa lórí wẹ́bsáìtì wa www.dayoagbola.com. From there ẹ lè rí so many things tá a ṣe yes kẹ́lẹ́bẹ́ẹ́bẹ́ sikólẹ́bà. Ẹ wá bá a dòwò pọ̀ o ẹ wá gba airtime ẹ jẹ́ àmọ́ iṣẹ́ tẹ̀ ń ṣe ẹ jẹ́ àmọ́ nǹkan tẹ̀ ń tà ilé ìjọsìn yín ni ẹ máa bọ̀ àyè wà fún yín owó pọ́kù lẹ́sàn. This is the cheapest radio television station in the world. The cheapest rèé mo sọ bẹ́ẹ̀ fún yín. Ibikíbi tẹ́ bá wà lẹ́nu máa gbọ́ wa ibikíbi tẹ́ bá wà kódà tẹ́ bá wà lórílẹ̀‐èdè Nàìjíríà ilé connect mọ́ wa tẹ́ẹ̀dẹ̀ máa rí lórí ilé agbódo wa. Ọ̀pá ti sún ìmọ̀ ti sún orí ti kéèjì. Ẹ wà ní Nàìjíríà ni ẹ wà ní Canada ni ẹ wà ní Germany ni ẹ wà ní China ni ẹ wà ní Japan ni ẹ wà ní South Africa ni ẹ bẹ jọ ìmọ̀ wa ẹ bẹ wọ orí ètò wa straight away yes bẹ́ẹ̀ máa wọ́ máa wà ẹ jẹ́ ká mọ̀ ẹ lè máa polówó ọjà yín gan láti tẹ̀ wà àtẹ̀gbèsì tó bá ti bóde mu tí ìṣe kan tí yóò bí ìjọba nú tí ìṣe kan tí yóò ba ọmọ èèyàn jẹ́ ẹ wọ́n bá dòwò pọ̀ ẹ máa bọ̀ ẹ wo torí àwọn ètò tó máa wọlé ẹ jẹ́ àmọ́ àràjọ kù màmá wípé oníyan ṣe ọlọ́bẹ̀ ṣe ẹ tó jẹun tí ò kó abọ́dà ó ṣeun àdúgbò náà wọ̀ yín ẹ jẹ́ pàdé tó bá di aago 4 lórí ètò kúnyànjú àti lórí aago 5 lórí ètò àyọkà ìyẹn tí dìgbà náà ojú tẹ̀mí wò mí yàn mọ̀ ní fọ̀ etí tẹ̀mí gbọ́ mi ò ní di láyọ̀ láwọn máa pàdé.